gìrìgìrì wá ẹjẹ́ lọ bó lóyìnrẹ́ ọmọ tó ń ṣọjọ́ ìbí jó ọmọdún ni Olúwaṣìkẹ́mi ọmọ Olúwakẹ́mi ọdún keje lórí òkè pẹ̀kẹ̀rẹ̀ mi kọ́ ẹni Olúwa bá dá sí ló ń ṣe lóore àwa ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba ògo ọba tó jẹ́ kó tún lọ́dún míì kábíyèsí Olódùmarè ìwọ làwa gé o ìwọ ló tó dọ́mọ wá sí lónìí ọ̀pọ̀ ló jẹ́ pé ẹjọ́ bí wọ́n sẹ́yìn ni tí wọ́n ti dẹ ní agbègbè ọ̀pọ̀ ló ń bẹ nínú rọ́jú jẹ rọ́jú mu ọ̀pọ̀ ló ti dẹ ní akọ́lẹ̀bò ọmọdún ní wà láyé ó wà láàyè ó tún wá ṣe bẹ́ẹ̀ ó tún fojú rọ́jú àtúbí lọ́mọ bá a bá tẹ bàtà rò fọ́ fún wọn Elédùmarè ó jòdè tó ṣe fún Olúwaṣìkẹ́mi lọ ọba mi tó mọ púpọ̀ nínú ìmọ̀ ìjìnlẹ̀ gbogbo ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù karùn-ún lábí Olúwaṣìkẹ́mi tó ṣọjọ́ ìbí rẹ̀ sáyé òní gangan tí wọ́n ṣọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ọ̀hún ló wá pọ́dún keje ẹ̀yìn ohun ọdún keje sásìkò tá a wà yìí ọ̀pọ̀ òjò ló ti rò tílẹ̀ ti fi mú ọ̀pọ̀ ọ̀jì ló ti jà ìjì ayé ògbó Olúwaṣìkẹ́mi lọ ṣé wàá rí wípé ohun tó tọ́ ni láti kọ́ni ọpẹ́ sólúwa òpó ọjọ́ ìbí tòní òní mọ̀yà ó kárí ọmọ onífẹ̀ẹ́ òye lágbo ẹ̀ ń dúró kọ́ba nífẹ̀ẹ́ ọ̀ni ẹ̀ ń bèrè kọ́ba nífẹ̀ẹ́ òye lágbo ẹni tó dúró kọ́ba nífẹ̀ẹ́ òtólú ẹni tó bèrè kọ́ba nífẹ̀ẹ́ ọ̀ni ẹ̀bùrà burúkú ní bọ́rù wọn láṣọ lọ òkè ọ̀rá ń bẹ nífẹ̀ẹ́ ọ̀dáyé níbi tí bàbá wa ń gbé rọ̀ nílẹ̀ ṣé bí méje làgbàjò èyí tí ń bẹ lápá ọ̀tún ṣé bí méje làgbàjò èyí tí ń bẹ lókè ọ̀ni àgbàjò ìwádìí mẹ́rìndínlógún tí ń bá Olúfẹ́ gbìmọ̀ràn èmi kí wọ́n nífẹ̀ẹ́ òye lágbo ó di ilé èèyàn rẹ̀ tójúmọ́ tí mọ́ wáyé ọmọ aṣòrókò ọmọ abálájò owó rẹ́mọ aṣòrókò lójú ọmọ ọba tí ń jẹ́ ṣòrókò àìkú tẹ́ni onífẹ̀ẹ́ ọkùnrin ọmọ ọba tó nílẹ̀ dẹ́sẹ̀ omi ọmọ aládé tó ní ṣẹ́ṣẹ́ fún ṣògbọ̀rọ́kọ̀ nílà nínú jẹ́ ọmọ aṣòrókò ẹ ǹlẹ́ ọmọ ajígbówó tí ń pẹ́ lòmíràn lọ́lẹ́ ọmọ olówó ẹ̀ṣẹ̀ báyé kówó sílẹ̀ tó gbòde orí agbójú nílé bàbá tó bí ọlọ́mọ àìkú tẹ́ni onífẹ̀ẹ́ ọ̀ni ọmọ aládé onífẹ̀ẹ́ òye lágbo ọmọdún ni ó ti ṣọdún èyí náà òní fẹ́ ìsọlùgbà ẹ̀rísọlá ló ní kí n ké kú ọjọ́ ìbí tòní ó ní wàá pẹ́ bí aláàfin jomijomi wàá dẹ̀gbà bí aláàfin jomijomi tí gbogbo wọn wá parapọ̀ tí wọ́n joyè lóbìnrin ìwọ tẹbí tarálẹ́ ó ṣe tàmọ́dún lọ́lá wáìlú lókè òkú ọjọ́ ìbí tòní àṣèyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe òní dẹ́ni ẹ̀dá ń fẹ́ tí ẹ gan pé bí ọmọ wa bí ń léèrè wípé tẹlẹni tó ń kọrin ewì yìí ẹ jẹ́ kó yé wọn pápá Olúwàjí yín ni ọ̀dọ́mọdé akéwì gbẹ̀rọ̀dé táráyé ń wí àjànàkú tó mi gbó títì láàjì.